ẹ rí i pé gbogbo bíi tí Yorùbá délé ní inú mi dùn pé àwọn ọ̀nàrẹ́bù Ìgè wà ń bí ara mi yá bọ̀ àwọn tí mò ń retí kan wà bí lẹ́nìí wọn ò sí ń bí ọ̀rọ̀ yẹn ò ní pọ̀ jù màá kàn má láyé wá mo rò pé àwọn bí àwọn ọba wa máa wà ń bí ni àtàwọn bàbá wa kọ̀ọ̀kan bọ̀ mọ́ mọ̀kún ò ní fẹ́ wá tó náà mọ̀ pé mò ń bọ̀ wọ́n dẹ̀ mọ̀ pé bíbọ̀ mi yẹn ọ máa fẹ́ fa ọ̀rọ̀ fún àwọn ọ̀rọ̀ tí etí ikún gbọ́ tó fi di ó ṣeé ṣe kán gbọ́ torí pé èmi sábà bẹ̀rù ẹnìkankan àfọ́tọ́ Ọlọ́run tó ní mi torí pé jọ́ ti ń kú Ọlọ́run lọ́mọ Bíbélì dẹ̀ ní tẹ́yìn máa ń béèrè ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ àwọn tó jù lọ tẹ́yìn bá kú síbẹ̀ ó ní ọ̀run rere lèyẹn ń lọ ìmọ̀ bóyá wà nù Kùránì náà bẹ́ẹ̀ èyàn lè mọ béèrè fún ẹ̀tọ́ ẹ̀ lórí pé ilẹ̀ bàbá mi rèé kéèyàn kú síbẹ̀ ẹ̀rù yẹn ń bè mí torí gbogbo nǹkan tọ́lọ́run fún yẹn Ọlọ́run fún mi náà so mo ti bímọ àwọn ọmọ mi sì ti dàgbà báwọn mi ti ẹ̀ kéré bọ̀ àwọn tó dàgbà tó lè sọ pé bí dáàdì mi ṣe rí rè wọ́n dẹ̀ mọ̀ fi fọ́tò hàn wọ́n pé bàbá mi kọlà mẹ́rin ó bu mẹ́ta ńgbà tọ́jọ́ bá kójọ́ tí ń dẹ̀ kú Ọlọ́run ló mọ̀ kì í ṣe pé nìkan kàn pé mo pàgbó ọ̀rọ̀ ẹ̀yin ni níbi tí mo wá ń lọ gangan ni pé ẹ rí i pé ibi lè ní ògo Yorùbá la pè ó yẹ kí gbogbo bí kò mọ gbẹ̀sẹ̀ kó dípa ká mọ̀ pé mo lè mi fẹ́ jókòó torí pé kòrónà ò sí nílẹ̀ Yorùbá àkànṣe àwọn olórí wa kẹyọ olórí burúkú wọn kàn tàn wá jẹ ni wọ́n fi wá gbowó kò sí ti ń jẹ́ kòrónà ò sí nílẹ̀ wa ń bí ṣùgbọ́n àwọn gómìnà wa àtàwọn president àtàwọn sẹ́nitọ̀ yẹn olórí burúkú ni wọ́n torí pé wọ́n ń tàn wá jẹ ni wọ́n fi wá ṣe business wọ́n fi wá ṣòwò so ó wá jẹ́ kí wọ́n mọ parọ́ fáwọn ìlú òkèèrè táwọn ní òtútù burúkú lọ́hùn-ún gbogbo nǹkan tọ́lọ́run fún yẹn lọ́lọ́run fún wa ńlẹ̀ Yorùbá òtútù wa kò ní mú jù òórùn wa kò ní kọjá àyè so gbogbo ooru wa gan wọn bá ní bọ̀ òtútù yìí pọ̀ lọ́hùn yẹn akọba nígbà tí ń pa wá ń bí à ń pè ní akọba typhoid wọ́n wá mógun ẹ̀ fún wa ní ká mọ lo oríṣiríṣi àwọn oògùn wọn ṣe fún wa Ọlọ́run dẹ̀ bá wa lé lọ ṣùgbọ́n ibà yìí tẹ́ bá sọ fún inú mi dùn pé àwọn ọmọ mi rẹ olúwa ń bí tẹ́ bá sọ lóye bó pé mo ní malaria wọ́n gbé ọ lọ sóko wájú ni torí pé mo ń pa wọ́n ni ó ṣeé ṣe kí malaria mọ pa wọ́n ń bẹ̀ yẹn ṣùgbọ́n gbà táwọn president wa wọ́n ẹ̀ kó lórí burúkú ni wọ́n àtàwọn senator wa àtàwọn governor táyé wọ́n ti bàjẹ́ ẹ rí i pé wọ́n ṣe kó ráì sínú ilé wọn kó fún àwọn family wọn ìjọba tí à ń ṣe Nàìjíríà ń bí ìjọba family ni ẹni tó bá jẹ gómìnà owó tó ti kọ́kọ́ ná àti àwọn family ẹ̀ ni wọ́n jọ mọ̀ ṣe ìjọba yẹn láàrin ara wọn wọn tọ́ bá ti sí ní kákọ́ọ̀sì wọn ò lè gbádùn ìjọba ọ̀nàrẹ́bù mi wà ń bí ṣùgbọ́n bí táwọn ń lọ ń sìn ni pé àwọn ò tiẹ̀ bá wọn sí pẹ̀lú Nàìjíríà wèrè wọn yẹn mọ́ lágbára Ọlọ́run èmi Sunday ọmọ adé ọmọ Ìgbòho ló kọ tèmi Oòduà nation lèmi fẹ́ èmi ò fẹ́ àwọn kan ní àwọn fẹ́ restructuring àwọn náà jọ mọ restructuring ìwèrè tiwọn àwọn kan ní àwọn fẹ́ revolution èmi fẹ́ Oòduà republic mo dẹ̀ mọ̀ wípé ohun tí mo fẹ́ yẹn ó di ṣíṣe torí pé ọdún tá a wà yìí ọdún Yorùbá ni ọdún òmìnira dẹni a gba òmìnira Yorùbá ní àìpẹ́ yìí gbogbo agbára tí ń bẹ ní apẹ̀rẹ̀ wa ní wọ́n Nàìjíríà ṣùgbọ́n gbogbo agbára tá à ń lò Nàìjíríà Fúlàní àti Haúsá ló ń lò ó president wa Fúlàní ni senate president wa àti ẹ̀ lè wò pé tó IG wa Haúsá Fúlàní general Furata abilẹ̀ pa wọn Haúsá Fúlàní controller custom Haúsá Fúlàní controller immigration Haúsá Fúlàní gbogbo agbára tí ń bẹ ń lu yìí Haúsá Fúlàní wọn wá láwọn fún wa ní vice president extra tire domi tire àti ọ̀jẹ̀ nkankan ìyẹn ọ̀dẹ̀ jẹ́ nkankan tó bá pàṣẹ Buhari lè yí èmi sábà bẹ̀rù àti sọ̀rọ̀ torí pé tẹ́ bá wa mú mi sókà mọ̀ ń gbé ẹ̀ẹ́dẹ̀ gbé nẹ́ẹ̀tì wá tàbí kẹ́ gbé bíbá ẹ̀rọ ẹ̀ẹ́dẹ̀ mọ́ wá lóru tẹ́ bá wá lóru tẹ́ bá wá bí 1000 bẹ́ẹ̀ 100 bá padà ẹ lọ fẹ́ ni èmi ò sẹ́nsẹ́ mọ̀ fọlọ́pàá dẹ́rùbà mọ́bìnrin náà dẹ́rùbù mi ó pé àfọlọ́pàá gbé pàtà láṣẹ October 1st àṣẹ meeting àwọn kan sá torí pé wọ́n ní wọ́n ti kó sọ́jà sí gbogbo jọ́sàn ẹlẹ́mi àtọlọ́pàá bọ̀ àwọn ọlọ́pàá ní ò kọjá abitọ́ ẹkùn ó dó wọn ò lè súnmọ́ gé torí pé mi mo kọ́lé yẹn
èmi lọ́lọ́run fún kì í ṣe ọlọ́pàá ló kọ́ ọlọ́pàá ò sì ní agbára kankan ju pé agbára táwọn òkè bá sọ fún lọ ìdí eléyìí gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá tíṣẹ́ bá yé ẹ lọ ṣe oògùn àjàgùn ni ẹ mọ lọ ṣe kí ni mo pè é ẹ lọ ṣe oògùn ẹ dẹ̀ lọ ra ìbọn a máa jà ni àwọn kan láwọn fẹ́ gbé tutù kí a lè lọ lálàáfíà kò sí ní ti ń jà lálàáfíà èyí ò lè gbòmìnira lálàáfíà ńgbà tí Ọlọ́run fẹ́ sọ fún Fáráò pé kó fi àwọn ọmọ Ísírẹ́lì lẹ̀ ó wá rán Mósè lọ sọ fún wọn Mósè ní Olúwa mi ní kí n sọ fún yín pé ẹ jẹ́ kí òun máa lọ kí àwọn èèyàn wọn máa lọ Fáráò ní àwọn èèyàn rẹ̀ wọ́n ní Ọlọ́run tún sí àyà Fáráò lé Mósè tún lọ bá pé àní bàbá mi ní kó fa àwọn èèyàn òun lẹ̀ wọn ò lọ lágídí bọ́rọ̀ Ọlọ́run là ń sọ yìí wọn ò lọ ní sùúrù wọn lọ lágídí ni Ọlọ́run wá pa gbogbo àwọn Fáráò rẹ̀ sínú Òkun Pupa bí Ọlọ́run ṣe pa gbogbo ọ̀tá Yorùbá rẹ̀ sínú Òkun Pupa nìyẹn àti ẹni tínú rẹ̀ bá dùn sí ohun tí mo sọ àti ẹni tínú rẹ̀ ò bá dùn sí ẹni tínú rẹ̀ bá dùn sí yóò délẹ̀ lérí gbogbo Yorùbá tínú rẹ̀ ò bá dùn sí ó parẹ́ sínú Òkun Pupa ni èmi mo sọ bẹ́ẹ̀ torí pé gbogbo àwọn ọmọ Yorùbá tíṣẹ́ bá yé ẹ lọ ṣe oògùn ẹ lọ múra dáadáa a máa pín láìpẹ́ yìí níjọ́ tá a dẹ̀ fa rálì eléyìí tá a fẹ́ ṣe yà ní fẹ́nìkan candidate orí fóònù láti sẹ́ndì mẹ́sẹ̀ sóńkálukú pé ẹ pàdé wa níjọba yìí a fẹ́ bọ́ gbòòrò tá a bá dẹ̀ bọ́ gbòòrò ó dijọ́ tá a bá gbòmìnira ká tó túká ẹ̀yin ọ̀nẹ́rẹ́bù wa ẹ lọ múra dáadáa gbogbo àwọn ọba wa àti kọ lẹ́tà sí wọn ṣùgbọ́n wọn ò dáhùn ẹ̀rù ń bà wọ́n torí owó tí wọ́n ń gbà ní àti Àbújá owó yẹn ti tẹ́ wọn lọ́rùn wọn wá fẹ́ kí a pín wọ́n ní tá a bá pín ìgbà wo ni yóò tó kan àwọn ẹ̀rù ń bà wọn bàbá ẹ rí i pé àwọn ọba wa kan ṣe mítìn lẹ́kọ̀ọ́ bàbá wa Aláàfin kú bàbá yìí nìkan lọ́sọ̀rọ̀ tó tẹ́ wa lọ́rùn bẹ́ẹ̀ díẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn bàbá wa mò ń fi àsìkò yìí sọ fún wọn mo ti sẹ́ndì lẹ́tà tí ó bá wù wọ́n kàn bọ́ síta kàn pe mítìn kàn ṣe fídíò pẹ̀lú wa pé àwọn fẹ́ lídìí wa láti gba Oòduà Republic tó bá dẹ̀ wù wọ́n kàn mọ́ jáde ṣùgbọ́n tẹ́ bá ti gbọ́ gbàgbà lára géètì àwọn ọmọ Yorùbá ládé ẹ mọ́ bẹ̀rù àwọn ọ̀dọ́ Yorùbá ládé tá a fẹ́ bá yín jà á kọ́kọ́ bá àwọn bàbá yẹn jà ká tó bá àwọn olórí burúkú tí wọ́n ń tẹ̀ wá jẹjà nígbà tí a bá fọnú lé wa tán láàtò sọ bí tí à ń lọ fáwọn yẹn torí pé ìyà tí ń jẹ Yorùbá tó gbogbo àwọn brọ́dà wa àwọn sísítà wa wọ́n kàwé wọ́n nìkan wọ́n mọ̀ lọ kọ́ṣẹ́ télọ̀ tó bá pa yunifásitì wọ́n nìkan lọ kọ́ṣẹ́ ọwọ́ hairdresser àwọn tó jẹ́ bíi àwọn ẹ̀gbọ́n ọkùnrin àwọn kọ̀ wẹ́dà tí ìbá gbé Sunday Igboho jọ ọmọ líle mi lè wá mi mọ wà ilé ní àgbẹ̀ bàbá mi ò tiẹ̀ rówó tọ́ mi léèwé débi pé ń tẹ̀ pé mo fẹ́ parí ìwé kankan ṣé mi ń bọ̀ àgbẹ̀lẹ̀ mi ò bá ṣe kú ṣùgbọ́n lára pé mi jẹ́ ọmọ líle tó bá kò ní kọ́ láti ń jà ìkọ́lọ́ pàǹpọ̀ mi le láti lẹ̀ mò ń fi agídí gba ẹ̀tọ́ mi lọ́wọ́ àwọn olórí burúkú yẹn ọwọ́ ajé kan gbà fẹ́ mi ṣùgbọ́n báyìí àsìkò ti tó tà ń lọlé gbogbo ọmọ Yorùbá ẹ lọ múra ẹ lọ dira dáadáa ẹni bá fẹ́ kó gbọ́ èmi ò bàbá gbà èmi ò dúpọ̀ kankan ń bẹ̀ ṣe kánsílọ̀ mi ṣe nǹkan but mo fẹ́ kórúkọ mi wà nù ìwé tàn pé Sunday Igboho ń bẹ ńgbà tí Yorùbá gba òmìnira ẹ̀rọ ogun ọ̀dẹ̀ bèmí jagunjagun lèmi ẹ̀rọ ọba mi ńgbà tí ayé òfin tán nílùú Mọdákẹ́kẹ́ orúkọ mi ò lè tán bẹ̀ tán bá ti ń sọ ìtàn ogun 1997 wọn ní Sunday Igboho ó wá láti ìlú Igboho ọkọlà orí báyìí bọ́jẹ́ 500 years orúkọ mi máa wà ń bẹ̀ ni ìyẹn lèmi fẹ́ kọ́ ṣẹlẹ̀ nù tàn Yorùbá ọbẹ̀ tàkì gbogbo ọmọ Yorùbá ká ṣera wa lọ́kàn ẹ má jẹ́ abẹ́rù wọn ò lè ṣe nǹkan kan dúnkòkò lájà ní kíní kan bẹ nígbó tí ń dún màoru kò sí nǹkan tí ń dún ìbẹ̀rù Ọlọ́run lásán ni àmú apá á ṣe irọ́ ni ẹnìkankan ò lè pa ẹnìkankan ẹ̀tọ́ wa là ń béèrè fún àdẹ̀sọ́pá afẹ́ bá yín jà ṣùgbọ́n tẹ bá sọ pé tó bàbá Awólọ́wọ̀ sọ pé tá bá ti pé bàbá Honorable wọn ní tá bá ti pé 100 years kí kálukọ́ ọmọ lọ tí ò bá ti wọ̀ àdẹ̀ ti pé ní 2014 ẹ jẹ́ à máa lọ nàá àní òwò gbogbo àwọn ọmọ wa tó jẹ́ ọlọ́pàá wọn ò ní fún wọn ráǹkì wọn kò lọ sóko Boko Haram àwọn ọmọ wa tó jẹ́ sójà wọn ò ní fún wọn ráǹkì wọn kò ráǹkì sáwọn fúrúwèrè tiwọn lápá ẹ̀dẹ̀ ń já ráǹkì àwọn ẹ̀gbọ́n tiwa àtàwọn bàbá wa brọ́dà wa ẹ̀yin kó ráǹkì sápá ẹ wá dá pẹ́ra ní wọ́n Nàìjíríà gbogbo tí wọ́n bá pa ní Àpápá lẹ́kọ̀ọ́ wọ́n fi ń tún Kaduna àti Kano ṣe ẹ bá gbéra láti Abuja ń sìn fi dé Kano dé Kaduna ẹ wọ train tó fáyìn ní pẹ̀lú AC ọ̀rọ̀ ẹ̀ ń pé tẹ bá gbéra pẹ́ ń bọ̀ ní ilẹ̀ Yorùbá
tó bá kọ́kọ́ jálu kòtò kan ní after Kogi tí ọwọ́ ọkọ̀ rẹ bá ya àwọn ọmọ kò rí Babangida tó ń dẹ̀ bọ́ sí ọ létí pé wọnú gbóǹso èlò bàbá rẹ ní àtìyá rẹ ṣé gbèsè àṣẹ ìjọba kínní làjọ ń sìn yẹn ó yàtọ̀ síra wọn. inú mi dùn pé àwọn aráàlú èbó pọ̀ ń bí tẹ́ bá délùú èbó ń sìn tó bá ti ní welcome to London àbá Amẹ́ríkà wọn ò ní ṣe Yorùbá rú wọ ní àbí Ìgbò tó ráúsá ò ní wá táwùsá wá kàwé ni. àwa la mọ̀ lọ ń fọ tọ́lẹ́tì mẹ́rin á lọ sọdẹ á lọ sí dírẹ́fà Yorùbá ni Yorùbá àti Ìgbò ni ó ṣe dírẹ́fà àwa la fọlẹ̀ àwa la lọ ṣiṣẹ́ lu èbó Haúsá lọ kàwé ńbẹ ni àdéǹpẹ̀rẹ̀ àwa ní wọ́n Nàìjíríà òótọ́ ọ̀rọ̀ ńgbà mi ọmọ ń korò ọbẹ̀ takọ Yorùbá ó ṣera wa lọ́kàn káfọ́ tẹ́lẹ̀ àwọn kan mọ̀jà hùwà bámbám la yó àmọ̀ pé bí ń pọ̀ ọmọ ẹnìkan kan kódà ẹ̀yin tẹ́ jẹ́gbọ́n wa tẹ́ jẹ́ sẹ́nitọ̀ téèyàn bá wá yọ lórí burúkú pẹ̀lú gbogbo yà tí ń jẹ Yorùbá yìí tó yẹ kẹ́ líìdì wa kẹ́ tó wá lẹ́ fẹ́ ṣe pírẹsidẹ́ǹtì sẹ́pẹ́ ti ya wèrè sẹ́mọ̀pẹ́ ti ń ṣe èrè pírẹsidẹ́ǹtì kọ́ lọ́kàn ó yẹ kẹ́ pé gbogbo Yorùbá jọ ni pé níbi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ ẹ ṣàlàyé kẹ́ wá líìdì wa bọ́ta ká wá béèrè fẹ́tọ̀ wa ẹ wá lẹ́ fẹ́ ṣe pírẹsidẹ́ǹtì ẹ lè ṣe ẹ ní ṣe campaign mo promise mo fọlọ́ ń búra á pa yín kó tó dijọ́ campaign ní ẹ kù ni.